them everywhere on the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. I see them in Europe and America looking for hope. Everywhere they go, they're lonely, can't find a warm bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. bẹ́ẹ̀ ni ìjà máa bá wọn sọ kó má ṣe hùwà ìbàjẹ́ èmi ò kú ní dákẹ́ àti máa bá wọn sọ mi ò ní wọ́n kíkún mo mọ̀ pẹ́yìn náà ò ní gbà láàbọ̀ kákà gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM tó bá fẹ́ dé ni mo fi ń kí n pẹ́ kú ojúmọ́ re ládùúgbò mi lètò tó ń bá afẹ́fẹ́ wọ̀nyí àjà lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM lórúkọ olóòtú ètò ambassador Ayọ̀bámi Akínrìnádé tó yẹ kó jẹ́ pé òun gan ló máa ṣe tòní tó pè mí pé kí n jọ kí n délé fún òun ní àárọ̀ tòní ni mo fi ń kí yín pé ẹ kú ojúmọ́ re adẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí bó lójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ ti tèmi náà ó ń ṣe wẹ́líwẹ́lí àwọn eléyìnbó á sọ pé the rain is dripping ó ń ṣe wẹ́líwẹ́lí eléyìí ò kò jọ pọ́nkọ́ kò jọ pọ́nrọ̀ ó ṣàtìyẹ yín àárín méjì báyìí ni a wà akó àtúrà ìyá kúkú ṣe kí ni á tù èmi àtẹ̀yìn á tù wá lára lágbára ọba mi òkè lórúkọ ẹni tí gbé sókè tí ń gbé sílẹ̀ yẹn Tèmítọ́pẹ́ Òjó kò rílù ní òjò tó bá rílù á ṣe kí ni o àjò yẹn bàbá lẹ́kìtì lórúkọ wọn ni mo fi ń kí orúkọ tèmi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Ajíbọ́sẹ̀ lèmi ń jẹ́ queen àbíyọ olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí kákàkiri gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá fẹ́ dé mo ti ń kí yín pé ẹ kú ojúmọ́ rí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ilé. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń ṣe pápápá ẹ jẹ́ ń ka àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n wọlé lánàá lẹ́yìn tí a parí ètò ẹ̀yin sọ pé ládùúgbò mi ẹ kú ètò Olúwa yóò wà pẹ̀lú yín èmi ni ọ̀gbẹ́ni Ọlátúnjí láti Ìta Olúwo ẹ jọ̀wọ́ olóòtú ẹ bá wa bẹ òkè àwọn Arab tí wọ́n ń ṣe ọ̀nà pé kí wọ́n jọ kí wọ́n bá wa gbé slab lé orí kòtò wọn tí wọ́n gbẹ́ ní Ìta Olúwo ìyẹn ojú ọ̀nà lọ sí Àgbẹ̀dẹ yẹn wípé kànjọ kan bá wa gbé slab lé lórí àwọn ọ̀nà ládùúgbò àwọn ọ̀nà ládùúgbà àti ìtọ́ pálọ̀ ti Ìta Olúwo tí wọ́n já lẹ́yìn ti ọ̀nà Àgbẹ̀dẹ ni wọ́n ti gbé slab lé lórí ẹ bá wa bẹ̀ wọ́n àwọn náà ti ń gbọ́ bẹ́ẹ̀ á bá wọn bẹ̀ wọ́n. ìkan tún rẹ̀ lánàá good morning ma I am Victoria from Ibafo please pedestrian bridge at Ibafo the Okada people are turning it to road they are riding their Okada on it please help to call the attention of Oba of Ibafo to do something to stop them. Secondly, the space between the road where people can stand after crossing the area boys has turned it to they mess every area oko. Ìyá Ọlọ́jà àti Ọba Láyélúwà kábíyèsí ní Ìbàfò ẹjọ́ àti bàbá Ọlọ́jà ọ̀rọ̀ yìí ṣe kí ni ó kàn yín gidigidi gan bákan náà mi nígbàgbé ọ̀nà Ìgànkè wọ́n ní wọ́n ti ṣe pàtì ẹjọ́ ẹ bá ní wá nǹkan ṣe sí ókè ẹ káàárọ̀ ọmọ Àgbágà Ògìjò àtẹ ìyẹn orin tá à ń fi ojoojúmọ́ òun ni ti orin tá à ń fojoojúmọ́ ta fi ń kọ́ ni bákan náà mi nígbàgbé àtẹ̀jíṣẹ́ yín ìyá wa Alájà Chief Mrs. Ganiat Olúwabùkọ́lá Fowórà nípa ọ̀nà tí àdúgbò yín ní Àjàngbàdì Jákàndé Express Road wípé kán wá ṣe kòtò ìdámínú síbẹ̀ kán wo ti ọlá bàbá wa tí wọ́n sọ orúkọ wọn ní àdúgbò yẹn bàbá wa olóògbé Alhaji Abdullateef Jákàndé
pé kí wọ́n jọ kán bá ní ṣe kí ni o kán bá ní wá òun ṣe sí ọ̀nà yẹn lápapọ̀ yẹn náà ni màá fi máa pè yín ní Adó-Odò Ọ̀tà local government ẹjọ́ nítorí Ọlọ́run ṣe tẹ̀ wá rí ibi tá a tẹ̀ wá bá dé gan gbogbo ayé ló tẹ̀ sí wá sọ wá lẹ́nu wípé a kì í lọ́nà ẹgbẹ́ sọ́n fi ṣe wá pé ká má lọ́nà nípínlẹ̀ Ògùn ni béèyàn bá wo jọjú bí jọjú ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí ṣẹ́dọ̀ pa ti ń fọn rere ọ̀nà yìí bákan náà mi ní gbàgbà tí máa fọn rere láti under bridge Sango báyìí téèyàn máa fi dé ojú Òre tí ó fi dé Àtàngbẹ̀n ẹjọ́ nítorí Ọlọ́run pàápàá gbogbo Ọ̀tà yẹn ẹ rántí pé ibẹ̀ làwa kọ́kọ́ lé sí aláwọn ọmọ kan tó yẹ pé boarding house tó wà láwọn ojú ọ̀nà yẹn làwọn ọmọ wà ẹjọ́ nítorí Ọlọ́run àràwọ̀ ẹ̀bẹ̀ sí yín ní Adó-Odò Ọ̀tà local government ìyá wa àràwọ̀ ẹ̀mí tí fẹ́ máa dá orúkọ yín chairperson wa ìyá wa àràwọ̀ ẹ̀bẹ̀ sí yín ní ẹ bá wọn wá ní ṣe sí ojú ọ̀nà yẹn ọ̀nà yẹn ti di ohun tó ti di pé gbogbo aká gbọ́dọ̀ mójútó bí wọ́n bá tún wá gba ojú Òre kọ́ lóun gba bọ́ọ̀lù òun wá fẹ́ gbà jáde lọ sí Ìjàkọ kò ní fẹ́ wá Jíbọ́dẹ ẹ ṣàánú ajé nítorí Ọlọ́run ládùúgbò mi lẹ́tọ̀ ètò ní ládùúgbò mi ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM àwọn ará Ìta Olúwo ni mo ti gbàgbé yín níbo mi ò tó bẹ́ẹ̀ kí n gbàgbé yín bákan náà ni àwọn ará Ògìjó wọ́n ní mo gbàgbé àwọn mi ìgbàgbé yín ìgbogbo báyé kú tójò tún ti rọ̀ báyìí àná àwọn èèyàn yẹn ẹjọ́ ẹ ṣàánú wa ẹ káwọn èèyàn wọ̀nyí ẹ jájẹ mùtúndùn ìjọba ẹ káwa náà jẹ àǹfààní àti ìgbádùn tó wà nínú ìjọba ládùúgbò mi lẹ́tọ̀ ètò ní ládùúgbò mi. My brother, you like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. Okay, now ẹ jẹ́ ń tara ṣàṣà ẹ jẹ́ ń ṣí ojú òpó sílẹ̀ ní àárọ̀ tòní 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 hello the number one caller. Ìyá dáadáa máa kójúmọ́ rẹ̀. Àwọn ọlọ́kadà wọ́n máa ń gba abẹ wọ́n dẹ̀ ń gba owó lọ́wọ́ àwọn ọlọ́kadà yẹn àwọn ọ̀nà yẹn ò dáa wọ́n jọ wọ́n bá wa tún ṣe wọ́n ń gbowó lọ́wọ́ àwọn ọlọ́kadà àwọn ọ̀nà yẹn ò dáa wọ́n jọ kọ́ bá wa tún ṣe ẹ bá rí gbogbo báyìí ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ní sí ẹ máa ń gbóbi rẹpẹtẹ táwọn ọlọ́kadà yẹn tó bá wà wọ́n máa sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ wọn àárọ̀ jáde lọ fi gbowó lọ́wọ́ wọn wọ́n jọ kọ́ bá wa tún ṣe o ọ̀rọ̀ tó fi fẹ́ tó fi báyìí rẹ̀ ṣe o. ẹ ṣeun gan ìyá wa triple A láti Àlímọ̀ṣọ́ ládùúgbò mi. tó bá jẹ́ sí. ẹ máa kójúmọ́ rẹ̀. adágún burúkú ní fẹ́ẹ́ yìí o. ń bá mi ẹ̀pọ̀ bàbá mi àtẹ̀yìn náà. akin láti rí Ṣàgámù. ẹ sọ ẹ. ẹ jọ a fẹ́ fi àsìkò ibẹ̀ chairman Ṣàgámù local government. torí nǹkan tí àwọn èèyàn wá sọ ìbí ò gbàgbọ́ wọ́n ní gbogbo àwọn ìyá tó ń pàtẹ sẹ́gbẹ̀ẹ́ títí ń sìn wọ́n ní chairman fẹ́ máa já $100 ticket láti ọ̀sẹ̀ tó kọjá ní láti bẹ̀rẹ̀ èmi náà wọ́n ṣe fẹ́ǹsì ní láti jẹta mo lè rí tíkẹ́ẹ̀tì yẹn lóòótọ́ ṣùgbọ́n mo wá fi àsìkò ń bẹ ọmọ báyìí ṣe rí nǹkan tí ìjọba wà fún ìrọ̀rùn aráàlú ni o àwọn ọ̀yá tí wọ́n ń ta ata tí wọ́n ń ta epo tó yẹ pé àti jẹun ó ti fi kọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ títì kí òjọba wọn ní ṣọ́ọ̀bù tó bá ní wọ́n ní ṣọ́ọ̀bù ó sì ilé ìdàlọ́lá sí ẹ̀ka àlè àbẹ̀wọ̀n $100 ní gbogbo Ṣàgámù local government ẹ wá multiply owó yẹn ní o àpò ń bẹ̀ wọ́n ni ayé òní ni wá o ẹjọ́ torí ti Ọlọ́run àdúrà wa gbọ́ ẹ bá wa bẹ̀ wọ́n ilé òjò pé wọ́n parọ́ èyí tí mo fojú rí ni
fi hàn mí. ọ̀sẹ̀ mi lọ́nà láti tẹ̀ fún ọgbẹ́ tó ń kiri ọ̀sẹ̀ àdúrà wa gbà o. àmín. Alága wa ní Ṣàgámù local government ẹ ti gbọ́ ohun tí àwọn aráàlú sọ akin ọmọ akin mo mọ̀ pé àtúnṣe máa wà níbẹ̀ láìpẹ́ láì jìnnà ládùúgbò mi. ẹ jọ̀ọ́ bá ní gbóhùn sókè sà. ẹ bá mi sọ̀rọ̀ pàápàá. hello bàbá ti sá lọ ní tọ̀dọ̀ tiwọn ládùúgbò mi o. ó bàjẹ́ sí ẹ kú ojúmọ́ àwọn òdòdó ló sọ̀rọ̀ láti ilé ajé ẹ̀yọ́ gbẹ̀gbòròdú. tí ó mọ̀ para lẹ̀ ń wò ó. ìyá mi kò sáà ṣe bí àṣepamọ́ ló wà. bẹ́ẹ̀ mà kúkú ni bàbá mi o. ní ìgbà tó ń ṣẹlẹ̀ ládùúgbò tèmi. ẹ ṣe àwò. ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn ọ̀bẹ̀ ó ti di kòtò ọ̀run o. mọ́tò kan fún òní sábẹ̀ yẹn kọjá mọ́ wọn náà pẹ́ náà bá ní. irú gọ́ọ̀mẹ̀ntì wo la ní. sọ́dọ̀ pé bàjọ́ ló ti kúrò bẹ̀rẹ̀ náà tí wọ́n lọ ti jẹ́ gbogbo àdúgbò wa nígbà yìí. irú ìjọba wo la ní dàgẹ́ tí gbogbo wọn láì fi wàhálà. ẹ̀jẹ̀ ẹni kọ́ ìjà ló wa o. àwọn ọkọ̀ kékeré tó máa tó kẹjẹ pé o. wọ́n ti lọ́sọ̀rọ̀ ìtọ́ lóhùn. wọ́n jà ló wa wọ́n tẹ̀ bá wá kéèkì lásán. ìtàn nígbà jẹ́ o. ẹni máa bàjẹ́ òníwọ̀n yẹ́sà ẹ ṣeun gan awòdì òkè tí ó mọ̀ pé ara lẹ̀ ń wo òun ládùúgbò mi. ó bàjẹ́ sí. ẹ mà kojúmọ́ rè. ǹjẹ́ káàárọ̀ mà. ẹ mà káàárọ̀ sa. ojúmọ́ rè bàbá mi. ọ̀rọ̀ tí ọba ti sọ yẹn ó ti rí yẹn torí pé mo wà ní Ṣàgámù ní bí oyi last week Thursday. mo ṣe rí ló ṣe sọ yẹn gangan mo jẹ́ rí sí àwọn èèyàn kan plé gan èmi ò fura tó ti ra búrẹ́dì àtàwọn tí ń ṣe ti máa gbéra fún àwọn ọmọ tó ti fún wọn ní tíkẹ́ẹ̀tì yẹn ìyẹn kó dẹ̀ máa rí bẹ́ẹ̀ yẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì àti ìṣòro ìkó tó bá gbọ́ tó lọ́wọ́ wọn ò ní tó lẹ́gbẹ̀ẹ́ títì kíjọba bẹ̀ yẹn kó bá máa fi kó bá ṣàtúnṣe sí àti ìdí òfin tó gbọ́ àti ìdí ìyẹn ìjọba Ṣàgámù tó kọ́ bá ìjòkìjò bí ẹ̀ ti jẹ́ nìyẹn tó ní ọ̀nà tí wọ́n tó kí ó bí kò sí ọ̀nà rárá àdéhùn ìjọba wọ́n ń wọ́n ti gbogbo ìgboro ìkó àwọn ojú ewúrẹ́ lòdì sí ẹ̀ nígbà tẹ̀ bá tẹ̀ pé ìjọba kọ́ bá tó kí ẹ̀ wọlé síbẹ̀ bàbá àti ìjọba wọlé sí owó ńlá ni máa sáré ní tí ọ̀kadà wọlé ojú ewúrẹ́ lòdì òdì èbọ̀ ẹni bẹ́ẹ̀ ti lójú gbogbo yẹn kò dẹ́nu òdì gbogbo ọ̀nà yẹn àdéhùn pàdé ọ̀nà yìí wọ́n ní ọdún ńlá lòdì náà the same thing tí màá ṣe fún ọpọlọpọ ẹni tó bá wọn gba nǹkan sí ojú ọ̀nà yẹn máa nù tó ní ṣọ́ọ̀bì ìfẹ̀lẹ́ yẹn ló bá wọn dà kọ́tọ́ ṣọ́ọ̀bì yẹn kò tó tẹ́lẹ̀ gbàgbé kọjá. ìjà gbọ́dọ̀ ẹ̀rọ wa lọ́wọ́ tó lódó bí àǹtí òun ló máa fi tán o. àmín. ó dábọ̀ bá. yes mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní mò ń délé fún olóòtú ètò yẹn Ayọ̀bámi Akínrìnàdé ó ṣeéṣe mo ṣe ìfẹ́ bí ni pé Ayọ̀bámi ó ti wọlé bá mi mo tó pé kò ní dé tí màá fi dìde ni Ayọ̀bámi jẹ́wọ́ lẹ́rọ́lì kéno mélòó lóògùn kó tó débí. aṣàánú wa ní Nàìjíríà. tó mo mọ̀ pọ́nù àdúgbò ẹ yẹn. ọ̀nà àdúgbò mi nìkan kọ́. má bù mí ṣe wọ̀ pọ́nù àdúgbò tèmi ò dá lọ́tà má wulẹ̀ bú èmi tẹ́lẹ̀. ẹ̀jẹ̀ adìmọ̀ bẹ́ẹ̀. èmi gan ti bú mo ti bú wọn láàárọ̀ yìí. ọ̀pọ̀lọ́ ní tá a bá sọ̀rọ̀ débi ìlú ní káfó ládùúgbò tèmi lọ́tà. Ọlọ́run á gbàkóso Nàìjíríà. ń bá mi ẹ̀ pọ̀. ẹ kú lé o ẹ má bínú bọ́nà wa ṣe rí ni àdẹ̀gbọ́dọ̀ mọ́ sọ́gun náà káàkiri díẹ̀díẹ̀ ẹ kú lé gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa ń lé ẹ ṣí tẹ̀ ń darapọ̀ mọ́ iléeṣẹ́ wa tún gbá o 100.9 FM ètò ládùúgbò mi rè o Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ mi ẹ ṣé o. bẹ́ẹ̀ ni ẹ ti gbóhùn Ayọ̀bámi Akínrìnàdé mo sọ fún yín pé mò ń délé fún ambassador àmúmàfẹ́fẹ́ ààrẹ sí ok bóyá ọmọ kéde bí ààrẹ dédé náà bí mo pe ààrẹ mo ti fẹ́ lọ pe ààrẹ mo sọ fún ilé kan mo ní mò ń délé fún ambassador Ayọ̀bámi Akínrìnàdé tójó lóòtú ètò ládùúgbò mi wọ́n dé bá mi ní orí ètò Ayọ̀bámi ẹni dé bá kinní kan náà dé bá láàrin ìṣẹ́jú méjì náà jájọ dá wọn lò. jágbà pé ọkọ nítorí àkókò. hello. ó bàjẹ́ tì. èyí bàjẹ́ fún gbogbo wa. bá mi ẹ̀ pọ̀. ilé iṣẹ́ ló sọ̀rọ̀ láti máyà aládìẹ. tọ́ à ń gbọ́ yín. ẹgbẹ́ ètò ẹ̀yin bàbá mi àti ìgbésẹ̀ ọlọ́run máa fún yín ẹ máa lọ láti máa ládùúgbò wa ní Towólawí Ajéni Fújà náà yóò dáa rárá gbogbo ẹ ti di kòtò nǹkan tó bá ti lè pàṣẹ mọ́ ike tí ìròyìn ẹ bá ṣe ń pariwo kọ́ra á máa wá sí díẹ̀ náà níbẹ̀ yẹn láti Ádámọ̀ lọ sí
tọ́kì gbogbo ọ̀nà yìí náà dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ jọ tó lọ́ọ́ má gbàgbé wa níbi tí máa ń sọ ní maya bus stop ń bẹ̀ yẹn nǹkan tó bá lè bá a ṣe fún àwọn ọmọ yẹn àwọn yẹn ti wọlé nǹkan tó bá lè ṣe fún wọn àti fún àwọn mọ́tò tó bá tó kọ́ máa ra máa bọ́lẹ̀ ní bus stop yẹn níbi wá ní ilé epo wọn nítorí àwọn ẹ̀dọ́. àwọn ọmọ wo lẹ sọ pé wọ́n ti wọlé. àwọn ọmọ skul àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ńlá ni. nǹkan tó bá lè bá a ṣe bẹ́ẹ̀ bóyá máa wẹ́ nìkan síbẹ̀ tó máa máa ọmọ yẹn tó dáa kọjọ ibẹ̀ yìí bá sábẹ̀ báyìí ẹ̀ẹ́sẹ̀jẹ̀ ó máa ń bá àgbàlagbà jọ́pẹ̀lẹ̀ ọmọdé. àwọn mọ́tò náà kọ́ máa wọlé kíbi ìsàlẹ̀ bọ́sítọ̀pù yẹn àwọn àjèrò tó bá fẹ́ gbà kọ́kọ́ jẹ́ kọ́ máa wọlé kọ́ máa tẹ̀lé sí wọn sínú rẹ̀ kíkẹ́ kọ́ máa gbẹ́rù lọ́nà. bàtíọ̀ ni ti wá ẹ ṣeun gidi gan ẹ wọ àní lè gba ìpè kankan. àmọ́ wọ́n ní ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ gbogbo agbègbè tẹ́ ti ń rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri àwọn kéékèèké tí wọ́n ti ń kóra wọn sí tí wọ́n ń fa sìgá tíjọba lọ́wọ́ sí sẹ́yìn landlord sọ́mọ tí yín bẹ́ẹ̀ ń bẹ̀. ayọ̀bámi àdúgbò kan wà ní ọgbà. tọ́ àwa ń sọ báyìí wa à ń tẹnu mọ́ o tọmọ yín ò bá sí ń bẹ̀ landlord baálẹ̀ ọkọ ìlú táwọn ọmọ yín ò bá sínú wọn ẹ bá wọn wí o ẹ bá wọn wí o àníjù báyìí lọ. bẹ́ẹ̀ni yòókù tún di ní ọ̀la tẹ́ láǹfààní láti pàdé àwọn akẹlẹgbẹ́ mi lórí ètò ládùúgbò mi orúkọ tèmi ò yí padà yèyé olúwaṣeun fún mi ajíbọ́sẹ̀ lèmi ń jẹ́ queen àbíyọlóye rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí ẹ láǹfààní láti kàn sí mi lórí 08035183900 08035183900 lórúkọ tèmi Tọ́pẹ́ Òjó tó jẹ́ni tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ bó fi kí ń gbé ẹ máa yáṣẹ́ Ayọ̀bámi Mr. Jáwọ́nsí gbé wọn rìn nìyẹn. ambassador Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi ẹ kàn sí mi lórí ìrọ̀bánisọ̀rọ̀ yìí fún ìkéde ìpolówó ọjà tàbí nítorí ládùúgbò yín tẹ́ fẹ́ ká mọ̀ nípa ẹ bá ti rá àwọn ọmọ yìí ládùúgbò ẹ tètè fọ́n rere wọn jáde gbogbo àdúgbò kọ́ làwa wà o at the same time gbogbo àdúgbò náà là wà 080 ojú kálé àwa là ń jẹ́ bẹ́ẹ̀. 08059799858 08059799858 ẹ ṣé 10:30 sí wa.